iléeṣẹ́ ọlọ́pàá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa mú aráàlú lórí ìwọ̀kuwọ̀ aṣọ o kí wá ní òfin sọ lórí eléyìí àmì ìbéèrè ló gbé pọ̀n. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta ó mà ti kéde ní ọjọ́ àbámẹ́ta sátidé pé òun mà ti ṣetán báyìí láti máa fi páńpẹ́ òfin mú ẹnikẹ́ni tí kò bá múra dáadáa ní ìpínlẹ̀ náà. wọ́n ní ìgbésẹ̀ yìí ó mà fi ẹsẹ̀ múlẹ̀ lábẹ́ abala ìkẹrìndínlógún òfin ihu ìwà ipá sí ọmọlàkejì ìyẹn violence against person law VAP ni wọ́n pè é. wọ́n léyìí tí wọ́n ṣe ní ọdún 2020. iléeṣẹ́ ọlọ́pàá ṣàlàyé ní ojú òpó X rẹ̀ pé níwọ̀n ìgbà tí o kò fẹ́ wọ aṣọ tó bo ìhòòhò rẹ jáde tí o gbà láti máa lọ sí ibi iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́ tàbí ibikíbi nínú aṣọ tó ṣí ìhòòhò ara rẹ sílẹ̀, tẹ́tí kí o gbọ́ o, ìjọba ìpínlẹ̀ Delta kò ní fi ojú rere wo ìmúrasí yìí. àtẹ̀jáde ojú òpó ayélujára náà ó mà sọ yékéyéké pé òfin VAP ó ti ṣetán láti fi ìjìyà tó bá tọ́ o láti fi jẹ ẹnikẹ́ni tí kò bá múra dáadáa. ìjìyà iṣẹ́ ìsìnlú tàbí owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà 50 náírà. ọ̀rọ̀ náà ó mà ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye o láàrin àwọn ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí títẹ̀ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan pẹ̀lú wọn kan sára sí òfin ọ̀hún. iléeṣẹ́ ìròyìn BBC News ó bójú wo ọ̀rọ̀ náà, pàápàá òfin VAP tí iléeṣẹ́ ọlọ́pàá tọ́ka sí ní ìpínlẹ̀ náà. ohun tí ìwádìí fi hàn ní wípé ìhùwà kò tọ́ nípa ọ̀rọ̀ ètò ìṣúná ó mà ló mọ̀ wà nínú abala ìkẹrìndínlógún o, ìyẹn tí iléeṣẹ́ ọlọ́pàá tọ́ka sí. àwọn abala mẹ́rẹ̀ẹ̀rin tó wà lábẹ́ abala náà sọ wípé ẹnikẹ́ni tó bá hu ìwà kò tọ́ nípa ọ̀rọ̀ ìṣúná sí ẹlòmíràn ó lè lọ sí ẹ̀wọ̀n ọdún 3 tàbí san owó ìtanràn tí kò lé ní ẹgbẹ̀rún lọ́nà 500 náírà tàbí kó fi méjèèjì jura o. ẹnikẹ́ni tó bá gbìyànjú láti hu ìwà ọ̀daràn tó wà ní abala kínní òfin yìí ó lè fi ẹ̀wọ̀n ọdún 1 àti oṣù 6 jura tàbí sanwó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà 200 náírà tàbí méjèèjì. ẹnikẹ́ni tó bá ti ènìyàn láti hu ìwà ọ̀daràn yìí tàbí ṣe agbódegbà fún ẹlòmíràn láti hu ìwà ọ̀daràn yìí ó lè fi ẹ̀wọ̀n ọdún 1 àbọ̀ tàbí owó ìtanràn tí kò dín ní ẹgbẹ̀rún lọ́nà 200 náírà ìyẹn 200,000 láti fi jura o. abala ìkẹrìndínlógún òfin iléeṣẹ́ ọlọ́pàá ó ń tọ́ka sí kò fìbí kankan mẹ́nuba ọ̀rọ̀ ìwọ̀kuwọ̀ aṣọ rárá o. wọ́n ní kò sí nǹkan tó jọ mọ́ ìwọ̀kuwọ̀ aṣọ ní abala ìkẹrìndínlógún òfin VAP ní ìpínlẹ̀ Delta. àmọ́ ṣá o, abala ìkọkàndínlọ́gbọ̀n rẹ̀ ó máa sọ̀rọ̀ nípa ìwọ̀kuwọ̀ aṣọ tó ń fi ìhòòhò ara sílẹ̀ àti ìjìyà tó yẹ fún ẹnikẹ́ni tó bá ṣí ìhòòhò ara rẹ̀ sílẹ̀ ní ìta gbangba tí yóò máa faragbá o. ohun tí abala náà sọ nìwọ̀nyí: ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ sí ìhòòhò ara rẹ̀ síta yálà díẹ̀ tàbí lọ́pọ̀lọpọ̀ ó ti jẹ̀bi ẹ̀sùn ìwọ̀kuwọ̀ aṣọ tó fi ìhòòhò ara ẹni síta. ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn yìí yóò lọ fi iṣẹ́ ìtọ́jú ìlú gbára tàbí sanwó ìtanràn tí kò ní ju ẹgbẹ̀rún lọ́nà 50 náírà lọ o, ìyẹn 50,000 naira. èyí ni ìjìyà tí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Delta tó tọ́ka sí fún ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé náà. tó bá tiẹ̀ ṣe báyìí yóò tiẹ̀ dá, torí àwọn obìnrin wa rèé wọn ò tiẹ̀ fẹ́ wọ nǹkan kan mọ́. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹwàá bá tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ wò wá o, àbúrò ní ṣe wá, àkúṣe látàárọ̀.